Yes, ẹ kálẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa káàkiri orílẹ̀-èdè àgbáyé. Èmi ọmọ yín náà látúndé o. Gẹ́gẹ́ bí ìṣe wa tẹ́tí mọ̀ wá Kalamago TV. I think this thing is overdue. Mo kí wa lẹ́ẹ̀kan sí. Gbogbo ẹ̀yin bàbá, gbogbo ẹ̀yin ìyá, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń fún wa ní àmọ̀ràn, ọpọlọ yín ò ní jọba. Gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá lọ́tùn lósì lórí bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹ jẹ́ ká fi sùúrù sí o, ẹ jẹ́ ká fi sùúrù sí. This is not the time to argue. This is not the time to blame anybody now. Ẹ jẹ́ ká ní sùúrù. Lóòótọ́ nǹkan ò lọ dáadáa. So bó ṣe jẹ́ nìyẹn lórí ìyẹn. Mo kí gbogbo yín pátápátá, mo kí bàbá Bánjí Akíntóyè. Bàbá 90 years old. Ẹ wo nǹkan tí bàbá yẹn ṣì ń ṣe. Ẹ jẹ́ ká yin bàbá o. Ẹ jẹ́ ká yin bàbá o. Gbogbo wa ló ní bàbá sílé, ọ̀pọ̀lọpọ̀ wa kì í ṣe gbogbo wa ló sì ní bàbá. Ọ̀pọ̀lọpọ̀ wa ló ní bàbá sílé. Kí ni èjì tí bàbá wa wà? Ẹ jẹ́ ká wá fi wò ká fi díwọ̀n ọjọ́ orí bàbá. Ó yẹ ká fún ìdí èyí, ó yẹ ká lè gbóríyìn fún bàbá pẹ̀lú àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ń ṣe. Mo dẹ̀ kí bàbá CSI Chief Sunday Igboro, mo kí yín náà, ẹ kú iṣẹ́ takuntakun àti gbogbo ẹ̀yin tẹ́ ń darí wa. Mo kí yín o. Mo kí yín, ẹ̀yin bàbá, ẹ̀yin ìyá. Fún ohun tí a mú wá, kí a mú fọ́rọ̀ ẹ̀ wá kẹ́ kọ́kọ́ wò ká tó tẹ̀síwájú. Ohun tó ṣẹlẹ̀ ní Benue, àwọn ará Benue ti fìbínú bọ́ síta lógúnlógún. Wọ́n tú síta ní ọgbọ̀nlọ́gbọ̀n. Ìjẹta ńlẹ̀ wọ́n ṣe pa over 200 people ní ìlú Benue. Àwọn kan tó ń ṣe ó yẹ kán ti ṣe tipẹ́. Ṣùgbọ́n ká tiẹ̀ tó ẹ jẹ́ ká lọ sí Benue náà. Ẹ jẹ́ ká lọ wo bó ṣe ṣẹlẹ̀. Ẹ̀yin ará Benue ẹ gbóhùn sókè.
Hey, don't stay in my front. Don't stay in my front now. Ẹjọ́ ẹ̀yin èèyàn mi ẹ̀rí bí èrò ṣe bọ́ síta ṣẹ́rí mọ́ ṣe fèhónú hàn bọ́ ṣe bọ́ síta wọ́n já ewé dání the bleeding ìlú yẹn bleeding the bloodshed that state is too much ìpànìyàn nínú ìlú yìí ti pọ̀ jù àwọn olórí ó yẹ kó ti ṣé kò yẹ kó ti declare state of emergency tipẹ́tipẹ́ nílùú Benue tó fi lọ jẹ́ pé Rivers State not long declare state of emergency ṣé wọ́n pààyàn bẹ́ẹ̀ ni ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ ní Benue everyday killing mọ̀ yà àwọn tó ti fẹ̀mí wọn ṣòfò àtàrọ́ ni dọ́tà mi ti sẹ́ẹ̀lì fídíò kan sí mi pé ọ̀rẹ́ òun ò kí wo nǹkan tó ṣẹlẹ̀ sí o pé ó lọ skul kó tó dé wọ́n ti pa lérun kó tó padà dé ọpẹ́lọpẹ́ pọ́mọdé yẹn gan ẹ̀ṣẹ̀ kúrò ńlé wọ́n yẹn náà nǹkan tó ṣẹlẹ̀ yóò bá káwọn náà mọ̀lé ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ náà àwọn apàṣẹ àwọn olórí ìlú Nàìjíríà àwọn ò máa rí nǹkan ṣe sí ìpànìyàn yìí ti pọ̀ jù ìpànìyàn wọn ti pọ̀ jù nínú ìlú yẹn it's too much mo kí wa irú ilé a ò fẹ́ irú ilé nílẹ̀ Yorùbá a ò gbàdúrà kí irú ilé ìṣẹ̀lẹ̀ kò dẹ̀ ní ṣẹlẹ̀ sí wa lágbára àṣẹ àwọn tó dá ilẹ̀ òtún fẹ̀ ilé ò ní ṣẹlẹ̀ sí wa eléyìí ò ní ṣẹlẹ̀ sí wa ẹ̀yin ènìyàn wa gbogbo mo kí wa o ẹ jẹ́ ká ẹ bá wa share fọ́nrán wa ẹ wo bá àwọn ará ìlú ṣe bọ́ síta mo wá ń wo nígbà tí mo rí àwọn èrò bí èrò ṣe tú síta lónìí tán tú síta lógúnlógún wọ́n tú síta lọ́gbọ̀nlọ́gbọ̀n nílùú Benue ká ní pé bẹ́ẹ̀ náà ni a ṣe bọ́ síta fún Yorùbá nation tá à ń ṣe ẹ̀rí bí nǹkan ọba ṣe rí torí nǹkan tí wọ́n lè gbọ́ this is the only language they understand honestly the only language Nigeria government understand òun náà nìkan tẹ́ ẹ̀ rí yẹn nǹkan lè rí ní Benue èyí tẹ́ ẹ̀ wò tán sìn that is the only language they understand tí nǹkan ọba ti di woro sí woro kí gbogbo ará ìlú kí ìlú dàrú wọn kò sí nǹkan tẹ́ ṣe tí wọ́n fẹ́ dáhùn sí ṣó yẹ kí nǹkan di gbogbo gbà yìí kó tó di pé wọ́n rí nǹkan ṣe sí gbogbo bí nǹkan ṣe ń lọ nínú ìlú ṣó yẹ kí nǹkan tó this stage ṣó yẹ kí nǹkan come to this extent kó tó di pé wọ́n rí nǹkan ṣe sí máa rí gbèsè tí wọ́n máa gbé lẹ́nu ọ̀la lọ́sìn pẹ̀lú bí àwọn ará ìlú ṣe bọ́ síta kẹ́fì mọ̀ pé wọ́n mọ̀ kan tó ń ṣe wọ́n lọ́wọ́ ń bẹ̀ ẹ wo píṣọ̀ kan tí mo post sórí péjì wa lórí YouTube ẹ wo píṣọ̀ mi mọ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ ń ṣàkíyèsí ẹ̀ olórí àwọn agbénipa wọ́n ṣe mítìn pẹ̀lú àwọn gọ́ọ̀mẹ̀ntì Katsina níbi tí Buhari ti wá wọ́n ṣe mítìn pẹ̀lú wọn ẹ wo bọ́ ṣe hó sí mítìn fún Nàìjíríà mi wà ń bẹ̀ pẹ̀lú àwọn tó ń dàlú láàmú Nàìjíríà
ẹ jẹ́ ká yọra wa kúrò láàrin wọn, ká yára wa sọ́tọ̀ bí ìwé mímọ́ ṣe wí nìyẹn. Ó ní kẹ́ jáde kúrò láàrin wọn. A ní láti jáde kúrò láàrin àwọn people iṣẹ́. We need to come out from them. We need to come out. Kò sí àǹfààní kankan tó ń ṣe fún wa. Kò sí àǹfààní náà tó ń ṣe fún wa. A ní láti jáde kúrò láàrin wọn. Àwọn tó ń gbé nípa ẹ̀dẹ̀ mọ̀ wọ́n. You know these people. Kí ló dé tẹ̀lé persecute wọn, tẹ̀lé lọ arrest wọn? Wọ́n yan fada nínú ìlú, wọ́n ń dàlú láàmú. Ẹ wo bá àwọn people ṣe ń dàlú láàmú. Ẹ rí nǹkan ṣe sọ̀rọ̀ wọn. Till now. Wọ́n á ti host meeting, wọ́n náà host meeting àlàáfíà. Kí náà tẹ̀ ń korúkọ olórin wọn yìí o, kíní kan mo gbé sórí YouTube wa, mo gbé picture sórí YouTube wa lánàá tó rà láǹfààní láti get video ẹ̀. Mi ò mọ̀ bí wọ́n ṣe video ṣùgbọ́n wọ́n snap wọn ní picture. Ẹ ti rí wọn exactly bí Gumi ṣe lọ máa host meeting pẹ̀lú wọn náà lélẹ́yìí. Gumi tí wọ́n ti band ẹ̀ ní àti lọ́wọ́ sí Mẹ́kà. Àdúpẹ́ fọ́lọ́run. Bó ṣe host meeting nìyẹn. Many of them. Bó ṣe ń dá orúkọ àwọn ex-governor kọ̀ọ̀kan ní bó ṣe ń dárúkọ àwọn ex-governors kọ̀ọ̀kan ní north nìyẹn tó sọ pé wọ́n ní ọwọ́ ní bó ṣe ń pààyàn. Àgbọ̀n kọ̀ọ̀kan tó bá ṣẹlẹ̀ Yorùbá ni wọ́n ti arrest o. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ní Ọ̀yọ́ state. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ lọ́yọ́ state. Look at what happened in Ọ̀yọ́ state ní kí náà ti ń korúkọ ẹ̀. Tí màálù lọ jẹ oko, àwọn tó jẹ oko ló ti ń gbéyàn lọ sí kí náà ti ń pè lọ Àbújá. I want to know the people behind this. Ẹni tó gbé ẹjọ́ yẹn issue tó yẹ kán settle ní Ọ̀yọ́ state, wọ́n gbé lọ sí Àbújá. Wọ́n ti rò pé Buhari ló ṣe wà ńbẹ̀. Tí bá ṣe pé ẹjìnà ṣe Mákindé tètè send àwọn èèyàn lọ ahead, kí làbá máa sọ? Kí ni nǹkan tí àbá máa sọ tí bá ṣe pé wọ́n tètè gbé ìgbésẹ̀ lórí ẹ̀? Àwọn ilé ilẹ̀ ní kájọ máa ṣe pọ̀. Ó kó kí n jẹ́ tí bàbá àtọmọ kó má lálàá náà. Ni wọ́n lè, they can live anywhere they like. They can do this anywhere they like. We don't want that shit. Òótọ́ ni. Constitution òfò tẹ́ ń gbé kiri òun ló cause gbogbo àkóbá wọ̀nyí tá ń rí. If not so. Ẹnìkan akọ̀tà àti ibì kan wá máa balẹ̀ jẹ́. Kò síbi tí màálù gbà tí wọ́n ń babẹ̀ jẹ́ pẹ́tẹ́pẹ́tẹ́, wọ́n á tẹbẹ̀ bàjẹ́. Ẹ bá fẹ́ fi ṣoko wọn ẹ̀ ní lè fi ṣoko mọ́. Òun wá babẹ̀ jẹ́ ṣàkàṣàkà ni. Enough for this rubbish. Mo kí wa yín èèyàn wa. Ẹ bá wa share ètò wa. Èmi ọmọ ọ̀rẹ́ náà ni olólùfẹ́ yín. Àkàlàmàgbò TV. Ẹyẹ méjì ò jáṣà. Ẹ bá wa share. Drop your comment. Ẹ jẹ́ comment máa roll ńbẹ̀. Ẹ dẹ̀ bá wa turn up. So ṣe pàtàkì. Ẹ máa tẹ̀, ẹ máa make sure pé ẹ wò pé yes. Ẹ ní ìfúnpẹ́ tí nǹkan tá à ń sọ. Ẹ tẹ̀ like yẹn, ẹ tẹ̀ love tó wà ńbẹ̀. Very simple. Kò ná wa lówó. Tẹ́ bá dẹ̀ ń wò wá fúngbà àkọ́kọ́, don't forget to subscribe. Ẹ tẹ̀lé wa please. Follow us. Ẹ tẹ̀lé wa. Ẹ jọ̀ọ́, mo kí wa. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín náà ni ló ń gbóhùn sáfẹ́fẹ́ láti orí ìkànnì wa Yorùbá Nation TV. Ẹ̀yin Yorùbá náà ló ní Àkàlàmàgbò TV. Ẹ ṣeun gan. A ní rí jù báyìí lọ. Ó dàbọ̀.